àmọ̀ràn wo lè wá fẹ́ gba àwọn tó jẹ́ òṣèré tó ń bọ̀ lẹ́yìn ẹ rí i pé nísìnyí tábà ti sọ pé àwọn náà fẹ́ jọ tampa àbá fẹ́ jọ AATP àbá fẹ́ jọ kínní kan àgàgà àwọn tá a jẹ́ àwọn tó jẹ́ obìnrin ẹ pé òní tí mo wọ́ ẹ náà mo fẹ́ di star. ọmọ ẹgbẹ́ short cut ṣe rí kò sí mọ̀ràn kankan ju pé ká gbọ́ lọ fún rẹ̀ mọ̀ràn lọ ọlọ́run ló sì mọ ibi tí kálukú gbà débi òkú ẹ̀ ṣẹ́gẹ́dì mi ọlọ́run ló mọ ibi tí kálukú máa gbà débi òkú ẹ̀ bọ̀gán nígbà bẹ̀rẹ̀ kálukú ni wípé tí wọ́n bá fẹ́ jẹ́ ìràwọ̀ nídìí iṣẹ́ yìí kó lọ dúró tọ́ náà kó dẹ̀ lóòótọ́ ní tó fẹ́ ṣe kó rí pé nǹkan kan mọ̀ ń pa ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni òkọ́sẹ́ tó fi ń di star ọ̀nà ibi tá a kọ́ nù bẹ́ẹ̀ ni pé yóò lò ní kò ní pẹ́ torí kó dùn kó pọ̀ kó pẹ́ ọlọ́run ló ní tó bá fẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ lọ kọ́kọ́ mọ̀ nípa tó fẹ́ ṣe because ọlọ́run gangan sọ pé kẹ́ni tó sìn mí ẹ kọ́kọ́ mọ̀ mí tó bá mọ̀ náà bá lọ fẹ́ sìn wá kàn máa ṣe dáadáa náà ni wá kàn máa dàpọ̀ mọ́ra wọn wá rúkọ nsìn lọ so bẹ́ẹ̀ náà ní ṣe gbogbo iṣẹ́ tí wọ́n bá gbé dání iṣẹ́ tẹ̀ ń ṣe yìí gbà tẹ́ ẹ kọ́ nípa ẹ̀ tẹ́ ẹ mọ̀ nípa ẹ̀ tẹ́ ẹ farasin tó yé yín gan tó yé yín tán yányán gbà ilẹ̀ tó láǹfààní tó bá mọṣẹ́ tíátà especially àwọn young ladies wa ọ̀pọ̀lọpọ̀ ní olọ́gà àfọwọ́ ni wọ́n kàn lọ opportunity wọ́n tó gbọ́n ti ń déètì àwọn star artist ní ọba dún tíátà kí ni ẹ̀ ò ní last tẹ́ bá wo sí ok ẹ jẹ́ kí n ṣe sample kan fún yín bí Ìlọrin ṣe wà ń sìn kẹlẹ fẹ́ pé star artist obìnrin kan wá láti Lagos ó máa complain ó ṣe jìnnà jù ẹ̀dá tó yà gbé family àti wọn tí kò ní wálé yóò wá ọ̀nà aláìníláàka ẹ̀ wọ́n àtọ̀rọ̀ bí lọ́sùn ilé ìtò ẹni ọ̀ràn wọn ń sẹ́ àmọ́tẹ́ ọmọ lọ́ta pure water lóṣòdì kí wọ́n máa fi ọkọ̀ kí tí wọ́n kàn lọ opportunity kékeré tán misuse ẹ̀ ní ilé wa Ìlọrin ti jìnnà jù kò fowó tíátà jẹun ọkàn sí tíátà kò fi lójú ni ó lójú tán bá yè ìgbéragadé tọ́kàrà bá sì nígbà kan tátẹ́gùn bá gbéwò ẹ̀kọ́ yọ gbọ́ kàrà tẹ̀lé nítorí owó ni ó pè ṣùgbọ́n tí arówó tó jọjú orí ẹ̀ lọ kó wọ́n misbehave kí ló wà lọ́rin tí ó lè wà á ti lọ́rin kí ló wà lọ́rin tó ní ká máa mú 250 wá pé torí pé òun lè wà á ti lọ́rin ṣùgbọ́n torí pé wọn àkókò kọ́ṣẹ́ náà tẹ́lẹ̀ iṣẹ́ òye wọn kàn lórí òfin. ọ̀dà ẹ ṣeun bàbá wa ká tó máa lọ àmọ̀ràn wo ó wù mí kẹgbà àwọn artist Ìlọrin nímọ̀ràn Ìlọrin làwa náà wà Tampa lọrin ẹ̀ka ṣe bá ẹ̀ka gba Tampa lọrin lámọ̀ràn. ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan ìlú tó jìnnà sí iná tó súnmọ́ àlìjánnà Ìlọrin ni ẹ̀ka súnmọ́ àlìjánnà ni ẹ̀ súnmọ́ Lagos ó sì pè yín kẹ́ ẹ̀ kọ́kọ́ súnmọ́ Lagos kẹ́ ẹ̀ tó súnmọ́ àlìjánnà torí pé oore ọ̀fẹ́ tí Ìlọrin ní nínú iṣẹ́ ìtàgé Kwara State generally not only Ìlọrin kò sí state tó ní Nàìjíríà nídìí iṣẹ́ ìtàgé tí pé àwọn bàbá tàbá fẹ́ sọ pé ká máa júbà bàbá tí ń bẹ láyé àti bàbá tí ń bẹ láyé tí tó ń bẹ láyé nídìí iṣẹ́ ìtàgé lé ní Kwara State ni wọ́n because kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe báàlẹ̀ fẹ́ báàlẹ̀ àbò yóò ṣe dẹrù ẹ̀ tílẹ̀ ò ní jẹ́ mbẹ́ báàlẹ̀ fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ̀rọ̀ gàbẹ̀ lọ nínú tíátà bí tẹ́tí máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn náà tẹ́ bá fẹ́ júbà bàbá wa tí ń bẹ lọ́run lẹ́ máa júbí Ògúndé lẹ́ máa júbí Òdùdó Ládìpọ̀ but láyé orí Bello lẹ ti máa bẹ̀rẹ̀ ọ̀gá Bello Ìlọrin ni wọ́n orí ọ̀fẹ́ Ìlọrin ni Kwara State ẹ̀yìn sọ pé Kwara State ni wọ́n ká tó máa sọ̀rọ̀ àwọn Yínká Quadri ká tó máa sọ̀rọ̀ àwọn Fẹ́mi Adébáyọ̀ bàbá tó já ànábì ni ọ̀gá Bello ó tún wá ní sàbẹ tó pọ̀ torí gbogbo èso tó sọ̀ lára mọ́mọ́ fọlá wọn tọrọ torí evergreen àtọ̀ ni wọ́n relevant àwọn ọmọ wọn tó wá ń jẹyàn lójú wọn Ìlọrin náà dẹ̀ ni wọ́n sódà tó yẹ kí Ìlọrin máa tara wọn ká tó lọ sáré náà ẹ̀jẹ̀ àjọ owó mọ́tò lọ 75% marketer tó wà láre náà Kwara State ni Epsilon ní corporate ní every gbogbo wọn Afisco ẹ̀gbọ́n mi gbogbo àwọn Germany náà dẹ̀ gbé Ogun State àwọn Thomas náà gbé Ogun State orí ọ̀fẹ́ yẹn ti ẹ̀kan ní k'Ìlọrin ní tí ó jẹ́ pé k'Ìlọrin gangan lè dá ṣiṣẹ́ láìṣe pé yẹn kankan wá láti ta but sorry to say that my respect sa bàbá mi dankasi bàbá àwọn náà ti yẹ kán lo àǹfààní yẹn fún wa torí gbà tán wà ní gọ́ọ̀mẹ̀ntì oore ọ̀fẹ́ tán nígbà ìgbà kékeré mo ti máa ń gbórúkọ wọn Gbénga Adébóyè mo ti gbórúkọ dákàsí àǹfààní tán nígbà yẹn tán bá fẹ́ ṣe fíìmù nínú ìjọba wọn tán fẹ́ kọ́ lọ́n wá hàtì mẹ́ oore ọ̀fẹ́ wà fún wọn ọ̀rọ̀ ẹ̀yìn ni o tẹ bá ní mo sọ nǹkan kan pa àwọn ènìyàn gbógun kalẹ̀ ká sọ torí ẹ̀ mo fura sọ jẹ́jẹ́ báyìí ṣẹ́gẹ́tì tó oore ọ̀fẹ́ kí níyàwó dẹ̀ tí late náà ṣẹ́gẹ́tì wọ́n sì tún lè ṣe wọ́n lè má sìn gọ́ọ̀mẹ̀ntì bọ̀ wọ́n wà system tó wà bẹ́ẹ̀ lé ní o lè sọ pé tí wọ́n bá wò